tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún ìkànnì alálùbáríkà Tùngbà 100.9 FM níbi tó jẹ́ pé ẹ fi sí báyìí ní tiwa o ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ o òní ọjọ́ ìkọkàndínlógún oṣù kọkànlá 2021 19th yéè kábíyèsí ọlọ́run òní ọjọ́ jímọ̀ olóyin jímọ̀ ire ìwé aláwòye mi sọ pé olórógbó tó pàtẹ ti onírèké yóò tún owó mi ṣe ni o orógbó wúlò ìrèké náà dẹ̀ wúlò àmọ́ ṣùgbọ́n bọ̀ ṣá directly tán bá jẹ eléyìí tán bá mú eléyìí ohun tí Yorùbá ń sọ ìbá ọlọ́run ìbá Yorùbá ni pé èèyàn gbọ́dọ̀ ṣe àwárí kí ni tí kó wá dó síbi tí ọlọ́run ṣètò ẹ̀ á shine English ìṣàmídá sí o ó ní if you can find your place in life you will shine like star téèyàn bá lè ṣàwárí tó discover kí làárọ̀ ẹ̀ wáyé wá ṣe níbo la fẹ́ kó wà àwọn míì mẹ́fun àwọn míì iṣẹ́ ológun àwọn míì iṣẹ́ ọlọ́pàá àwọn míì iṣẹ́ olúwa àwọn míì àfa èèyàn ṣá yé ìròyìn làwọn ká o Benjamin Adésínà Ọlọ́runtọ́lá ní orúkọ tèmi ìjìnlẹ̀ níwèrè tààrọ̀ abala ọkọ ó gbéra tán lè rí yẹn o. atukojúmọ́ o níbi yóò tàbá ti náà fà ní láti máa gbọ́ kọ́ni tó bá wọn ọ̀dẹ́kọ̀ọ́dún FM kó àfojúbà ẹni tí ní Friday nígbà yẹn lọ́wọ́ ní iṣẹ́ parí ló ní Friday wọn continuity lọ́wọ́ yìí o lọ́wọ́ yìí o. ó fi dùnmọ̀ àdékò dé gbìyànjú kó wà ládé. àmì àti àṣẹ o. àṣẹ Ọláyẹmí Àkànní lórúkọ mi ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. bàbá onífìlà ló ń ṣàdúrà yẹn o Reverend Father of St. News Cathedral ọlọ́run ló kórìí bẹ́ẹ̀ òun mo ṣe gbà fọ́lọ́ èèyàn bá gbà wọ́n náà kàn máa fúnra ẹ̀ ní ẹ̀dínkì ni yéè lórí tábìlì rẹ̀ láàárọ̀ yìí adé nìyẹn ẹ̀fíìsì dé nìyẹn ìlú ni kò lè yára láé àwọn ìwé ìròyìn tó wá dé kábíyèsí ọlọ́run ní apá tún mò ń wo ìwé ìròyìn The Punch lápásì Vanguard rẹ o lókè téńté ni mò ń wo Premium Times lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ The Nation rẹ o eléyìí tó máa ń wo obìnrin bẹ̀rẹ̀ kí ló pe ná tó máa ń wo obìnrin bẹ̀rẹ̀ The Sun kábíyèsí ọlọ́run ó gbádùn The Sun obìnrin gbé pẹ̀lú àwọn àkọọ́lé ọlọ́kan ìjọ̀kan tó yẹ pé wọ́n hàn dé ní o àti wá débi iṣẹ́ báyìí kábẹ̀sí mú àwọn àkọọ́lé yẹn ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì yé ìwé ìròyìn The Punch mo rí eléyìí ń bẹ̀ gẹ́gẹ́ pé ẹni àkọ́kọ́ ní Nàìjíríà tó dájú ní àgbáńlá ayé ti sọ̀rọ̀ lórí ìjábọ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ní àwọn ìpínlẹ̀ pàtàkì lọ́yẹ̀ pé ní October 20 Lẹ́kì ìṣẹ̀lẹ̀ fòpin sí SARS o ààrẹ Muhammadu Buhari wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju kí ni bàbá sọ ó ti jáde eégún ẹ̀ tó jáde ti kú láì wo tátírì kíkà ni o. Ọlọ́runtọ́lá o lápọ̀dọ̀ tèmi bí o ohun tí ààrẹ Muhammadu Buhari sọ lórí ti àbájáde iṣẹ́ ìwádìí àwọn ìgbìmọ̀ ohun tó sọ ni wípé ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹ jẹ́ káwọn ìjọba ìpínlẹ̀ tọ́lọ̀ yẹn kọ́kọ́ kàn ìpínlẹ̀ kó kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́yìn yẹn àwọn máa wá sọ̀rọ̀. kábíyèsí ọlọ́run ìwé ìròyìn The Punch náà rè yé lápá torí o pẹ̀lú àkọlé tí mo rí ń bẹ̀ pé látàrí pé Lẹ́kì ìjábọ̀ àwọn Lẹ́kì àwọn ìgbìmọ̀ tẹ́ pé látàrí pé fòpin sí SARS ìṣẹ̀lẹ̀ tó wáyé ní Lẹ́kì ní ọdún tó ti lọ nìyẹn o yé agbẹnusọ fún bàbá tó jẹ́ mínísítà fún ìsọfúnni àti àṣà ní Nàìjíríà tó dájú ní àgbáńlá yìí bó ti yàn dé nínú ìwé ìròyìn The Punch lára sọ pé ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ jù pé ó yẹ kí wọ́n ti sọ̀rọ̀ kí wọ́n ti fèsì àbí wọ́n sì ń lè wọ́n lágbára Ọlọ́run tó bá dé báyìí bàbá máa sọ̀rọ̀ ní ìṣèlú Minister of Information ni wọ́n ìwé ìròyìn The Punch ní àkà ó kí ló dé. nígbà tí mo sẹ̀ kárò yẹn lọ́wọ́ ní àná kí ni ẹ̀kọ́ gbọ́ ni fìn ó ní ìní kọba yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n kò sí ẹ̀rí. kábíyèsí ọlọ́run. iná tẹ̀síta kò rí ìròyìn tí mo ti fojú gan ní ìròyìn Vanguard ló gbé ká mi mọ́ lówùúrọ̀ tòní. ìjọba àpapọ̀ wọ́n ti ṣèlérí o wọ́n ní ohun méje tó jẹ́ pé kọ̀pá táwọn àjọ ASUU àní láti lè rí wípé ṣe ẹ̀wọ̀n ọ̀gùn lè yanṣẹ́lódì
láàrin ọjọ́ méje ìjọba àpapọ̀ ní àwọn máa yanjú ẹ̀. ọpẹ́ o kábíyèsí ọlọ́run o ṣe abiyamọla ní oróye kábíyèsí ọlọ́run ìwé ni blueprint rẹ o tí mo rí ń bẹ̀rẹ̀ pé látàrí pé ní Katsina pé láti gbógun ti àwọn tẹ́ pé wọ́n ń da ayé láàmú tí wọ́n fẹ́ kí àlàáfíà kí sinmi ó jẹ́ ọba yìí àwọn gbésùnmọ̀ mi yìí àwọn ará bẹ́tù tí ń wá ọ̀nà mi o wọ́kì-tọ́kì eléyìí tí wọ́n mú dání tó jẹ́ pé kì í ṣe fóònù àgbéléwọ́ yìí ẹ ti mọ̀ òun ni wọ́n tún ń lò láti bára wọn sọ̀rọ̀ èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Katsina ló sọ bẹ́ẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé bí pákó bá ń jó lóko màjàlá ló ń ṣòfófó. ọgẹ wọn lọ́wọ́ wọ́n tún bọ̀ ká tàbí sọlọ. àyàgbọ́ gbogbo ìgbọ́n ni pé ẹ̀yin. iná àtẹ̀síta èrè ètò tó jáde lówùúrọ̀ tòní Daily Post ló má tẹ̀ jáde kábíyèsí ọlọ́run ìjọba ìpínlẹ̀ Ògùn ìyẹn gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún ó mà tuntun yan adájọ́ àgbà àní tó jẹ́ kọmíṣánná fẹ́tọ̀ ọ̀rọ̀ ìgbẹ́jọ́ ní ìpínlẹ̀ Ògùn táǹtọ̀ ọ̀hún kí lórúkọ ẹ̀ gbogbo ẹ̀ lákàṣẹ ti gbọ́ yìí ẹ̀fíìsì ń tiwa. ìwé ìròyìn The Nation tó hàn dé tó jáde láàárọ̀ yìí mo rí eléyìí o ò lè sápamọ́ ọwọ́ ẹ̀ ń tẹ́tílẹ̀ jù pẹ́ jù ọwọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ àbí gbẹ̀rẹ́ ó ní látàrí pé Kánú nìyẹn o Mercy Nnamdi Kánú tó ń bẹ ní àkàtà pé ó lẹ́jọ́ jẹ́ ọmọkùnrin yìí káníkáyé má bàjẹ́ kéegun òní ò mọ jáde rárá o àwọn agbẹjọ́rò ẹ̀ méjèèjì wọ́n ti sọ̀rọ̀ sókè pé látàrí bí wọ́n ṣe ń ṣe àìlera ẹ̀ ti ń ní kí ló ní ó ti ń ní ìdojúkọ ìwé ìròyìn The Nation ló gbé àkàwọ́. àjọṣe lè dàbí ilé láyé fàbàdà. falo. nínú àtẹ̀síta ìròyìn Daily Independent tó jáde lówùúrọ̀ tó ní àjọ ẹ̀ṣẹ̀létò àbójú pópó ìjọba àpapọ̀ wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fẹ́ẹ̀ tó jẹ́ wípé tí ìjàmbá bá ti ṣẹlẹ̀ àwòrán ní pride dípò tó yẹ ká fi sáré dóòlà ẹ̀mí wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ ẹ jáwọ́ ń bẹ̀ kódà. Blueprint náà ni mo sì wà mi ò tí ì gbélé o pẹ̀lú àkọlé tí mo rí tó hàn dé pé ẹgbẹ́ òṣèlú PDP ìgbìmọ̀ tó máa ṣe kò kárí pé ta ló fẹ́ du ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ alámbùrọ̀là nìyẹn o níbo ìpínlẹ̀ dòdòdò Èkìtì látàrí ìdìbò gómìnà wọ́n ti gbé ìgbìmọ̀ kalẹ̀ pé bó la ṣe fẹ́ ṣe English teacher mi náà mú ọ̀rọ̀ ẹ̀ lò pé you will never see God moves until you move àkàwọ́. ọlọ́run tó lọ́rùn nínú àtẹ̀síta ìwé ìròyìn Vanguard mo ti fojú gan ní ìròyìn yìí àjọ tó ń darí tó ń ṣàkóso ìdánwò oníwèé mẹ́wàá ìyẹn WAEC ọmọ àbúbọ́lá fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó yẹ pé wọ́n ṣe dáadáa jùlọ nínú ìdánwò WAEC èèyàn ọdún 2020 kódà ìgbà tí mo wò ìròyìn òfin ní obìnrin lẹ́nì kínní obìnrin lẹ́ni kejì obìnrin lẹ́ni kẹta obìnrin ṣáàmù náà àwọn ọkùnrin ń kọ́ mo á dúpẹ́ lọ́wọ́ lọ́mọdé lọ́wọ́ ṣe èmi náà bóbìnrin o obìnrin wà nínú èmi náà bí obìnrin pé àmáyà fada padà bò ní. fada bí obìnrin. fìyẹn lẹ́jà ọmọ ṣe fada tèmi kò ní limitation. tàbí èsì ọlọ olóṣèlú. fada mi ò ní limitation. ìròyìn àwọn ga The Guardian mo rí eléyìí ń bẹ̀ pé àwọn ọlọ́pàá àwọn tó kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́mọṣẹ́ nípa tètò dáàbòbò ẹ̀mí àti dúkìá ní Nàìjíríà tó dájú ní àgbáńlá jẹ́ pé rìn tútù ọlọ́kọ̀ọ̀kọ̀ gbọ́rọ̀ àti púnpúlú tí ń bẹ lọ́wọ́ wọn òkò burúkú wà lẹ́nu iná burúkú iná gbóná tí láìsẹ̀nsì dẹ̀ wà fún wọn ní àwọn tó wà ń di pé ìyá abiyamọ ìyá ọlọ́mọ mẹ́rin jẹ́ pé méjì tó ń bẹ lẹ́yìn ẹ̀ tó yẹ pé ẹ̀rẹ́ni gàrí ló yan ẹ̀ tí wọ́n pọ́npọ́n ni ọmọ odó pé àwọn máa wá wọn jáde o níbo ní ìpínlẹ̀ Delta Ọlọ́run ajé ẹ̀rí ṣe o ó wà ní wẹ́rẹ́ The Guardian àkàwọ́. ìdí pàtàkì rèé tí ọjà Òyìngbò tó ṣiṣẹ́ wà ní títì pa o tá à ń sọ bẹ́ẹ̀ ìyálọ́jà gbogbogbò ló sọ di mímọ̀ tátọ̀hún màmá dáadáa Fọláṣadé Tinubu Òjó ló sọ di mímọ̀. ìwé ìròyìn Blueprint náà ló ṣe kí ló dé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress láyé wọn ò ní darí ìjọba ìpínlẹ̀ Delta èmi ìṣe olóṣèlú o mo rí ń bẹ̀ mínísítà kan tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Delta ló gbà ó fi ọwọ́ sọ̀yà pé ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Delta ó ló jọ́ tìlá ké lóko pé ìsọ̀njọ́ àká kí ló dé tóbi sọ bẹ́ẹ̀ kí ló gbẹ́kẹ̀lé kí ló rí. o kì í ṣe olóṣèlú ṣùgbọ́n ó lè ka àròyìn olóṣèlú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí fado for sorry. fada for all people. ṣé ni ahmed fada. iná tẹ̀síta ìròyìn Vanguard bó tuntun rí ìlówùúrọ̀ tó ní ẹ wo
ààrẹ Muhammadu Buhari tẹ̀ ń wò yẹn ọmọ gbàgbọ́ nínú sẹ́ àní ètò ìdìbò pèsè ẹ wo ojúkojú kájọ rí pé yes ẹni tá a fẹ́ rí gbagba làṣàǹtà. yé ìwé ìròyìn The Punch náà rí o kábíyèsí ọlọ́run bí ọmọ bá pa ìyá ẹ̀ lẹ́kùn kò dìgbà tó bá rí àjò àrèmábọ̀ o tó bá kàn rí ọ̀gá ológun báyìí tó ṣe na you dey feed me tó ṣàní ìfàyà ìfàtún ìyá àká méjì lórí pé àfìgbà tó dáràn sí lọ́rùn sí náà lódì bá fún lè àkọlé tó wọ̀n dé ní wọ́n ní point ni pé ilé ẹjọ́ ní ṣe rí àwọn ọmọ méjì ọmọ sùkúrú ọmọ sùkúrú ni wọ́n yìí ẹ fi wọ́n sí ọgbà ẹ fún ẹ ṣe onídùúró kẹ̀ kí ni wọ́n ṣe ẹni tẹ́kílẹ̀ pọ̀ ju wọ́n jẹsẹ́ wọ́n rún ọmọ ẹni lẹ́ni pẹ̀lú ipá àtìkókù ìyàn kì í ṣe irú ẹ̀ kó wá mú jẹ o sọ pé ok ìròyìn náà ìròyìn iná tẹ̀síta ìròyìn tó tún jáde lówùúrọ̀ tó ní lónà rẹ̀ ń sàṣì náà ni o ìjọba ìpínlẹ̀ Èkó ó ti rọ àwọn ará ìlú ẹ̀wò dẹ́dẹ́mẹ́ra o ẹ ṣe sùúrù lórí àbájáde àbí kí ló dé ẹ ṣe òfin tá a máa bá rọ̀ ìjà sí náà o ẹ ṣe sùúrù tá a sọ bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó ló sọ di mímọ̀ lówùúrọ̀ tó ní. eégún ẹ̀ tó jáde kó láì wo ìròyìn yé gbólóhùn kan ó bọ̀rọ̀ jẹ́ gbólóhùn kan dẹ̀rẹ̀ ó tún ọ̀rọ̀ ṣe o ìkànnà àwọn ikọ̀ ọlọ́run ó ń ṣe ọlọ́run tọ́lọ́ ń bá ọba wí torí tí wọ́n tí kò jẹ́ kẹ́nikẹ́ni kó ṣe wọ́n níwọ̀n sí páìtọ̀ ó fi parun ẹni lẹ́ni ò tẹ́ kúyá oyún oṣù 8 ń bẹ ní ara tiẹ̀ níbo ìpínlẹ̀ Ondo rèé o àkà torí ẹ̀kọ́ tó wà ń bẹ. olùbùkún ni ṣé ká pẹ̀lú olùbùkún ni kó bùkún ó bẹ́ẹ̀ sọ ní lẹ́ni àṣekún ọ̀rọ̀ burúkú tó dẹ̀rín. aláwìyé o má gbàgbé pódò tá a gbọ́ tí ò gbẹ. èmi mo ti kọ́lẹ̀ dípẹ́. à ń bù díẹ̀ ni. lágbára Ọlọ́run tá a bá ti òkè lọ́run ní báyìí a máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn ìtùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn jákèjádò àgbáyé o. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ̀ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìròyìn ó gbé àtàwọn ọmọ síde ìròyìn. àyà ti bẹ́lẹ̀. lápá ọ̀dọ̀ tèmi báyìí ìwé ìròyìn The Punch ni o àkọlé tí mo rí ìjábọ̀ EndSARS ẹni àkọ́kọ́ Nàìjíríà tó dájú ní àgbáńlá ayé yìí ààrẹ Muhammadu Buhari wọ́n ti sọ̀rọ̀ sókè o kí ni bàbá sọ o àkọlé tí mo rí nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní ọ̀rọ̀ kì í dunni ju ọlọ́run lọ kí ọmọ orogún ẹni kó kálá torí ẹ̀ kó sí kànga kí ló dé àti pẹ̀lú ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ẹ̀dá tó kánjú ju ọlọ́run lọ èrò ẹ̀yìn ni ó dà ó ló dé fá fún èyí tó wọ́n dé tí mò ń kà yìí ó pé látàrí ìjábọ̀ àwọn ìgbìmọ̀ tí àwọn ìpínlẹ̀ tí wọ́n kalẹ̀ pé pàtàkì lọ àpẹẹrẹ fún àwòkọ́ṣe ìpínlẹ̀ Èkó pé ẹ ṣèwádìí lórí ẹ̀ tí wọ́n jábọ̀ pé báyìí ni bó ṣe lọ rí ó ni wọ́n á dé fá fún ní àárọ̀ ìbò ti hàn dé níwèrè ní pọ́ǹsì pé ẹni àkọ́kọ́ Nàìjíríà tó dájú ní àgbáláyé ààrẹ Muhammadu Buhari wọ́n ti wá sọ̀tọ̀ nígbà tí wọ́n ń gba àlejò ẹni tó jẹ́ akọ̀wé fún orílẹ̀ Amẹ́ríkà torúkọ tiẹ̀ wọ́n ní bí o Anthony Blinken pé àwa ń dúró de àwọn ìpínlẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n gbé ìgbìmọ̀ yìí kalẹ̀ àwọn àti yẹ pé wọ́n mọ tí wọ́n ṣe pé à ń dúró de kí wọ́n gbé ìgbésẹ̀ lórí ẹ̀ kí àwa náà tó ṣe kí ni o kí a tó tẹ̀lé wọn látàrí kí ni o ìjábọ̀ ó ń sọ ilé ìdímọ̀ ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ níbo ní olú ìlú orílẹ̀ Nàìjíríà tó dájú ní àgbáyé ní Àbújá ní àná òde tó ń gba àlejò ẹni wọ́n ní ohun tí ó ń ṣẹlẹ̀ wọ́n fi ọ̀rọ̀ ìròyìn tẹ́ pé olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ Muhammadu Buhari nípa ti ìgbóhùnsáfẹ́fẹ́ Fẹ́mi Adésínà ló wá tẹnumọ̀rọ̀ pé wọ́n ti gbọ́ gbogbo ayé ló mọ̀ pé wọ́n ti jábọ̀ fáwọn ìjọba tẹ́ fún ọgbọ̀n kalẹ̀ pé ṣùgbọ́n ohun tí iléeṣẹ́ ààrẹ ń dúró ni pé kí àwọn ìpínlẹ̀ yìí kàn gbé ìgbésẹ̀ àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wò àti pẹ̀lú ibi tí àgbàlagbà tí ó bá mọ̀ pé àwòrán tó mọ̀ pé wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀
kò gbọ́dọ̀ gbáṣu láwọn ìpè ètò yẹ kí àwọn ó ṣe kí ààrẹ ó ṣe wọ́n ṣe o gẹ́gẹ́ bí wọ́n ti ń fi dá ẹni tó jẹ́ pé akọ̀wé fún orílẹ̀ Amẹ́ríkà lójú àti pẹ̀lú gbogbo ẹni tọ́rọ̀ kàn àtọmọ Nàìjíríà lójú pé àwọn ń dóde kí àwọn ìpínlẹ̀ Èkó ṣáájú káwọn má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ó pọ̀ ó ju bẹ́ẹ̀ lọ ní inú ìwé The Punch tí mo tẹ̀lé láàárọ̀ yìí èmi kàn ká díẹ̀ ń bẹ̀ ni mo mẹ́nu kú o ẹ mọ̀ jẹ́ kẹ́ ṣe ẹ̀ka ó. Ọlọ́run tọ́lá o nínú ìwé ìròyìn Daily Independent mo ti máa bẹ̀rẹ̀ àjò mi lówùúrọ̀ tó ní níbi tí àwọn àjọ ẹ̀ṣọ́ elétò ààbò ojú pópó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti rọ gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ wò ẹ dẹ́kun o àní láti máa lo ẹ̀rọ àgbéká yín láti máa fi ya àwòrán pra tàbí kí ẹ máa ṣe fídíò ní ọgbà tí jàǹbá bá ṣẹlẹ̀ lójú pópó ní dípò tí ẹ kàn fi ṣe yìí ó yẹ kí ẹ kọ́kọ́ gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn tó jẹ́ pé wọ́n ní jàǹbá tàbí wọ́n fara káṣá nínú jàǹbá ìkéyìí tó bá ṣẹlẹ̀ lójú pópó wọ́n ní ìlú lè mẹ́ẹ̀dínkù bá ìpípàdánù ẹ̀mí tàbí láti lè mú kí ìyẹn ọ̀pọ̀lọpọ̀ jàǹbá tó ṣẹlẹ̀ lójú pópó láti túbọ̀ mú kí àwọn tó ṣẹlẹ̀ sí kó bá lè láti dóòlà ẹ̀mí wọn ó ní tàbá lè ṣe léyìí ó ní yóò dóòlà ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ kò ní jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yóò máa bá ìṣẹ̀lẹ̀ jàǹbá òun lọ ẹni tó jẹ́ adarí fáwọn òṣìṣẹ́ tó wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ elétò ààbò ojú pópó ti ìpínlẹ̀ Enugu mo sọ nípa Joseph Udoaba òun ló pè pé ìlànà òde yìí nílùú Enugu nígbà tó sọ̀rọ̀ ní ti àyájọ́ ìṣèrántí tí gbogbo àgbáyé sàmì rẹ̀ ìyẹn láti ìṣèrántí àwọn tó yẹ pé wọ́n fara káṣá yẹn jàǹbá lójú pópó lè tó pè àkórí rẹ̀ ní ó yá ẹgbẹ́ ìgbésẹ̀ kíákíá láti mẹ́ẹ̀dínkù bá eré àsápajúdé bákan náà láti rí wípé ẹ̀dínkù dé bá ìyẹn ìṣẹ̀lẹ̀ jàǹbá ojú pópó Udoaba ó ṣàlàyé ní ọ̀rọ̀ tó fi léde ó ní ẹ wo tí a bá tètè gbé ìgbésẹ̀ ètò ẹ̀ka gbé ó ná ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé wọ́n ń dágbére fáyé látàrí ìṣẹ̀lẹ̀ jàǹbá tó ń ṣẹlẹ̀ ó ní yóò máa tún dínkù dáadáa àti wípé kò ṣàìmẹ́nubá ìyẹn àṣáájú eré lójú pópó pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ ṣe rúfin èrè lójú pópó dẹ́yìn pẹ̀lú ohun tó ń fa jàǹbá lójú pópó tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ṣe ń bá a lọ ìròyìn pọ̀ ó fẹ̀ ó kẹnu ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ̀yin náà fẹ́ ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ẹlẹ́sùn àtẹ̀síta ìròyìn Daily Independent ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lólùgọ́ sí. káàbọ̀ mo sì wà nínú ìwé ìròyìn The Punch tó jẹ́ pé ó jáde ní àárọ̀ yìí kábíyèsí Ọlọ́run jẹ́ ká dé òkè lọ́hùn dá pé. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn Ìtùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn jákèjádò àgbáyé o. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Ẹ̀yin Olúwa lógo. Nàìjíríà o, ẹ kú ìrọ́jú o, ẹ kú àforítì, ẹ̀mí wa tó já wọn o, ó kú sí máa jọ ọ̀pọ̀. Ìjì tó jà Nàìjíríà yìí o kò ní gbé wa lọ. Lórúkọ Jésù àmọ́ Ọlọ́run a ó borí dandan. tẹ̀síwájú ìwé ìròyìn The Punch náà ni o eléyìí tí mo fẹ́ fèdè kàn náà ni o pé látàrí ìjábọ̀
ìṣẹ̀lẹ̀ tó wáyé kọjá ní ọdún kọjá nílẹ̀ kí àkọlé tó wọ̀n dé ń bẹ̀ sọ pé mínísítà fún ìsọfúnni àti àṣà àti ìṣe ní Nàìjíríà tó dájú ní àgbáláyé yìí Lai Mohammed pé wọ́n sì ń lé báyìí èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o agbẹnusọ fún wọn ló sọ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ẹni tó bá dákẹ́ ó ní ti ara rẹ̀ bá dákẹ́ o ohun tí ìwé aláwòye àti pẹ̀lú pé adákẹ́ má fọhùn àmọ́ tẹ́ntì ṣe olódìbá fún ìtẹ́ pé àwọn ọ̀dẹ yìí o gẹ́gẹ́ bó ti hàn dé pé ẹni tí orúkọ tiẹ̀ wọ́n dẹ̀mí Ṣẹ́gun Adéyẹmí tó jí agbẹnusọ fún mínísítà fún àṣà àti ìṣe ní Nàìjíríà tó dájú ní àgbáláyé ìyẹn mínísítà Lai Mohammed pé látàrí pé àwọn èèyàn ti ń retí pé yẹ kí bàbá tiẹ̀ sọ̀rọ̀ kan sọ̀ sókè lórí pé ìjábọ̀ yìí pé ìbẹ́ sọ pé kò sẹ́ni tó gbá kú bọ́wọ́ táwọn sójà àbáwọn ọlọ́pàá àbí kò sí nǹkan tó tiẹ̀ àmọ́ ṣùgbọ́n bọ̀ṣà ìwádìí àwọn ìgbìmọ̀ tán ló kalẹ̀ nípínlẹ̀ Èkó ó wá hàn dé báyìí pé àwọn kan bá kú bọ́wọ́ àwọn kan tiẹ̀ wọ́n ní eléyìí tí ẹni tó jẹ́ agbẹnusọ fún wa sọ̀rọ̀ ní àwọn sí ń lè ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ló ń sọ eléyìí dímọ̀ látàrí pé ní o àtẹ̀jíṣẹ́ tó fi ránṣẹ́ pé àwọn èèyàn ń retí wọ́n fẹ́ gbọ́ pé ṣùgbọ́n onígbà tí ó bá jẹ́ pé kò tiẹ̀ ní pẹ́ báyìí wọ́n ní ṣáájú o pé bí ọjọ́ mẹ́ta báyìí ló jẹ́ pé iléeṣẹ́ àṣà àti ìṣe mínísítà yìí gan pé kò tiẹ̀ sí nǹkan tí wọ́n sọ lórí ẹ̀ pé ṣùgbọ́n ẹni tó jẹ́ agbẹnusọ yìí gẹ́gẹ́ bí mo ti rí bí wọ́n ní mínísítà fún àṣà àti ìṣe yìí ẹni 69 ọdún gẹ́gẹ́ bó tán ní pé wọ́n tẹ̀sí lọ pé àwọn kan ti fi ẹ̀sùn kàn wọ́n pé a máa gbé yín lọ sílé ẹjọ́ ni látàrí pé ohun tí yóò ṣẹlẹ̀ sẹ́yìn kan tẹ́ pé orúkọ wọn dé àbáwọn oníròyìn àbáwọn ìjọ kan tẹ́ pé ẹkùn ṣáà ń sọ̀rọ̀ láti ba ìjọba jẹ́ wọ́n ní àmọ́ tí mo ṣe pé abẹ́tẹ̀ pé tí wọ́n bá lọ lógún ọdún pé ọjọ́ kan báyìí òótọ́ adẹ́gun bàálù àbí kó gun ọ̀kadà kó ṣáà bá àbí kó ṣáà gba àṣà àbá pé tí wọ́n á hàn dé báyìí pé kí ẹni tó wá jí agbẹnusọ yìí ó ní láìpẹ́ pé ẹ máa gbọ́ látọ̀dọ̀ mínísítà fún àṣà àti ìṣe jẹ́ pé mínísítà fún ìsọfúnni látàrí pé kí ni o ìjábọ̀ àwọn ìgbìmọ̀ tán kalẹ̀ ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé wọ́n jábọ̀ fún ìjọba ìpínlẹ̀ pé ilẹ̀ kí ńlá sí yàrá tó kọjá báyìí ìṣẹ̀lẹ̀ ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ onífàkì tán ṣe mọ̀ pé ó gbọ́dọ̀ take time kó má padà kiri ẹ̀ mọ́ nǹkan bá ti pẹ̀lú Àbújá jìnnà ẹnu ọmú ìròyìn wo ìwé ìròyìn The Punch níbi tí wọ́n sọ pé a closed mouth will lead to a closed destiny ẹ̀ka wo. má pani ráúráú ìwé ìròyìn The Punch ẹlẹ́mí náà ṣì wà ibi òpinnu ti fojú gan níròyìn tó jáde lówùúrọ̀ tó ní níbi tí àjọ ìṣọ̀kan àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa ti forí òkòṣọ́ ọdún lánàá òde yìí wípé ẹ wá nínú àwọn kókó tó jẹ́ pé ẹ̀ ń béèrè fún lọ́wọ́ ìjọba àpapọ̀ táàjọ fẹ́ inú òkòṣọ́ ọdún ọ̀nà ẹ̀wò ọ̀nù pàdé tí wọ́n ṣe kọjá wọ́n ti fọ ọdún ọ̀rọ̀ jọ̀nà wípé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ṣetán láti jẹ́ kó wá sí ìmúṣẹ láàrin ọ̀sẹ̀ kan péré àdéhùn yìí wáyé nígbà tí ẹni tó jẹ́ agbẹnusọ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá Fẹ́mi Gbàjàbíàmílà tó pe ìpàdé láàrin àwọn òṣìṣẹ́ àjọ ASUU àwọn tó jẹ́ ìgbìmọ̀ àjọ òun pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé wá o ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ igi ogoro má gòní lójú òkè láti ń lọ òkè láti ń yẹ sọdọ̀rọ̀ tó fi léde ó ṣe àlàyé náà rẹ̀ wípé ẹ wò lórí ọ̀rọ̀ àní àtẹ̀síta táwọn àjọ ASUU lè tí wọ́n fi léde pé àwọn fún ìjọba àpapọ̀ ní gbèdéke àárín ọ̀sẹ̀ mẹ́ta láti tètè rí wípé sẹ́ wọ́n tètè mú àdéhùn tó wà lára àwọn ṣẹ bí bẹ́ẹ̀ kọ́ ibi táwọn fi wọ ìyẹn ìyanṣẹ́lódì táwọn wọ́gilé táwọn fi kọ́ sí àwọn ṣetán láti rí padà láti rí pé àwọn tẹ̀síwájú lórí ìyanṣẹ́lódì látàrí àdéhùn táwọn jọ ṣe tíjọba kọ̀ láti mú àdéhùn ọ̀hún ṣe ìlú fà kí irú ẹ̀ má bàa wáyé láti pọ́ padà gùnlé ìyanṣẹ́lódì èyí ló fà á tí ẹni tó jẹ́ agbẹnusọ ọ̀hún nílé ìgbìmọ̀ aṣojúṣòfin nílùú Àbújá Fẹ́mi Gbàjàbíàmílà ó tètè pé ìpàdé ó náà gbòòní wà lọ́jà kórè ọmọ tuntun wọ́n ọ̀nà má gbégbà láti lè rí pẹ́sẹ́ àní ẹ̀mú àdéhùn tó wà láàrin yìí ṣe láàrin tẹ́jọ jókòó tẹ́jọ ṣe èyí tó wá jẹ́ àwọn aṣojú fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lè tí kò yẹ tó jẹ́ mínísítà tó ń rí sí owó náà lórílẹ̀-èdè yìí ó wà nínú ìpàdé ọ̀hún ó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó náà wò àwọn tí fẹ́ nu okòó ṣọdún àwọn dẹ̀ ti gbà wípé owó táwọn jẹ wọ́n ó ní gbogbo ẹ̀ náà tó jẹ́ lórí àdéhùn yìí mo ṣe àdéhùn ní gbogbo ẹ̀ náà lórí owó náà ni owó ló dáyé lórí ó wá ṣèlérí ó ní lẹ́wọ́ lọ́wọ́ báyìí o náà ti bẹ̀rẹ̀ ó náà ti pàdé ìtúwáyé ó náà ti bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ lórí láàrin ọjọ́ méje ó náà máa bẹ̀ sí ní ìmúṣẹ sí àdéhùn àwọn èyí ló mú kí àwọn àjọ wa sọ pé ẹ wo fún ìdí èyí ní ọgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ìmúṣẹ sí àdéhùn yìí kí ló wá bẹ́ẹ̀ wà ń bẹ̀ ṣèbó tá à ń béèrè ní ó lé ó yá ẹmu ó dẹ̀ tún gbé tọwọ́ ẹ̀lẹ́ kí ló tún kù àwọn òparagùn lè yẹsẹ́ lórí mọ́ nìyẹn ní ọgbà tí wọ́n ti mú àdéhùn tó wà láàrin àwọn ọ̀ṣẹ́ ẹ wo ròyìn pọ̀ ó fẹ̀ ó kẹ̀ ní ojú bẹ́ẹ̀ lọ ìbẹ̀rẹ̀ ti máa rí ibi tíjọba àpapọ̀ ti rí pé láàrin ọjọ́ méje àwọn ṣetán láti mú àdéhùn tó wà lára àwọn ṣe pàtàkì jùlọ kókó mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ọ̀sẹ̀ kan àwọn ṣetán láti jẹ́ kí ó wá sí ìmúṣẹ ẹ fẹ́ rí ẹlẹ́sùn láti síta ìròyìn The Punch tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ ló ti máa bá pàdé. káàbọ̀ ìwé ìròyìn The Nation ni mo gbá mọ́ báyìí o pẹ̀lú àkọlé tí mo rí tó wọ́n de pé ní àkàtà àjọ àwọn DSS tí Mercy Nnamdi Kanu wà ìlera ó ń kú lọ o ìgbé ayé o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o
àwọn agbẹjọ́rò ẹ̀ ni wọ́n panupọ̀ ni wọ́n sọ pé a sọ̀rọ̀ sókè àkọlé tí mo rí ń bẹ̀ nìyẹn ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ọ̀rọ̀ tá a bá gbọ́ látẹnu Àkàlàmàgbò lágbára Ọlọ́run báyìí àtòdì ọ̀run ló ti wá o àti pẹ̀lú ìwé aláwòye mi náà ni olójú méjì tí ìlú dùndún ní ohun kan ló fi ń fọ̀ lódìfá fúnrò ètò wọ̀de yìí pé àwọn tẹ́ pé agbẹjọ́rò Mercy Nnamdi Kanu tẹ́ pé olórí àjọ Indigenous People of Biafra tẹ́ pé tí ìjọba FG sọ pé ó nẹjọ́ jẹ́ wúṣẹ́ no government pé ó ṣàlàyé yá wà ń bínà látàrí pé ilé ẹjọ́ tí ó fi yanjú ọ̀rọ̀ tiẹ̀ àwọn tó jẹ́ pé agbẹjọ́rò méjèèjì èyí tó rúkọ ẹ̀wọ̀n dẹ́nbí àlọ́ Ejimakọ àti Ifeanyi Ejiofor àwọn méjì náà ni èjì wọn ti gbóhùn sókè pé ní àkàtà àwọn DSS tí Mercy Nnamdi Kanu wà kó dà pé ìlera ó mẹ́ẹ̀ díẹ̀ àti pẹ̀lú dà pé ìgbé ayé ẹ̀ ní àkàtà àwọn ìkó tí ẹ̀ rọrùn gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ sókè mi pé ní ojú ìkànnì Facebook ìwé ìbánidọ́rẹ̀ẹ́ tẹ́ pé Facebook ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ní ẹ̀ tẹ́ pé Ejimakọ yìí ló ti tẹ̀ síta pé ẹni tó jẹ́ pé Mercy Nnamdi Kanu yìí ló ní kí àwọn jẹ́ kí gbogbo ayé gbogbo èèyàn kí wọ́n mọ̀ nípa ilé yìí gẹ́gẹ́ bó tẹ̀ ní pé wákàtí 23 nínú wákàtí 24 tẹ́ pé ó ń bẹnu ọjọ́ kan ní Mercy Nnamdi Kanu ló jẹ́ pé àǹfààní sí òrùn kẹ̀ òrùn ń bọ̀ pé kò tiẹ̀ ní òrùn pé kílẹ̀ mọ́ ni àbílẹ̀ ṣú ni sí àárọ̀ làwọn àbọ̀sán kò tiẹ̀ pé kò mọ́ra pé èkejì pé social interaction pé ẹnlẹ́wẹ́ káàrọ̀ ń bó ṣe ẹ̀kọ́ rajà náà bó ni ọmọ yín kọ́ ilé yín kọ́ ẹsẹ̀ yín kọ́ ojú yín kọ́ ìyàwó yín kọ́ pé sínú ọjọ́ pé àṣọ ìgbé ayé àṣọ tẹ́ pé ó ní látàrí pé ìdájọ́ ilé ẹjọ́ gan tẹ́ pé àwọn tẹ̀tún dájọ́ pé ọkùnrin lára wọn pé ṣùgbọ́n síbẹ̀ wọ́n pé ìgbé ayé ẹ̀ ní àkàtà wọn DSS tó wà pé kò dàbí ẹni pé ọmọ Nàìjíríà ní òbúlẹ̀ pé ó wà lábẹ́ àkóso ẹ wo ohun tí wọ́n sọ pọ̀ ń bí o wọ́n ní àwọn méjì tó jẹ́ agbẹjọ́rò ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ English àmì pé the world is not being destroyed by those who do evil but by those who watch them doing nothing pé ayé ò bàjẹ́ pẹ̀lú àwọn tẹ́ pé wọ́n ń ba nǹkan jẹ́ yẹn o ṣùgbọ́n ṣe láwọn tó rí pé àwọn wọ̀nyí ń ba nǹkan jẹ́ tó wá gbójú kúrò mẹ́tàn sọ̀rọ̀ tó ń dákẹ́ tán ní kò kàn mí pé àwọn yẹn gan ni ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ onífàkì tán take time ìwé ìròyìn The Nation ní kẹ́ni wọ́n mú ẹ̀ka babaláwìyé o oúnjẹ ìròyìn fangadi lèmi ti gbọ́ mújáde mo ti fi ìròyìn Punch lẹ̀ nínú àtẹ̀síta ètò ìfilẹ́dẹ lówùúrọ̀ tó ní níbi tí ẹni tó jẹ́ agbẹnusọ nílé ìgbìmọ̀ aṣojúṣòfin àgbà nílùú Àbújá mo sọ nípa Fẹ́mi Gbàjàbíàmílà tó mà ti sọ èròǹgbà ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari ni bàbá tẹ̀ ń wò yẹn ó ní mo mọ ohun tó fẹ́ràn mo mọ ohun tó láìkejì jáde ó ní bàbá tẹ̀ ń wò yẹn ó ní wọ́n fẹ́ràn ìyẹn ètò ìdìbò gbàgbàlà ṣáta níṣẹ́ ètò ojúkojú báyìí kó ní kálukú ríbi tí ó ń lọ ó náà máa fẹ́ràn rẹ̀ ó wá ní kópẹ́kópẹ́ o ìwé òfin ọ̀hún tó jẹ́ pé àtúntò débá tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò gbàgbàlà ṣáńtà ó ní láìpẹ́ láì jìnnà ó ní táwọn ti ṣàgbéyẹ̀wò rẹ̀ ìyẹn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà táwọn ti ṣàgbéyẹ̀wò rẹ̀ ó ní kò sóhun tó burú bẹ́ẹ̀ ọ̀nà ààrẹ Muhammadu Buhari láìpẹ́ láì jìnnà ó ní bàbá máa bọwọ́ lu gbàm lábàdì òfin ó sọ ìdí mímọ̀ láròdè yìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tó ṣèpàdé tó pẹ̀lú ẹ̀ tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó kúrò ní àgbàlá rẹ̀ níbi tó ti ṣe ìpàdé pẹ̀lú wọn níbẹ̀ tó sọ di mímọ̀ wípé lẹ́yìn ìgbà táwọn ṣe ìyẹn àgbéyẹ̀wò sọdọ̀fin lórí ìyẹn òfin tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò gbàgbàlà jáńtá ó ní ìjà má ti bẹ́ sílẹ̀ láàrin àwọn tó jẹ́ àìlágbóyé ó ti wà láàrin àwọn tó jẹ́ gómìnà àtàwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣọ pé ẹ ṣe máa ṣe irúfẹ́ báyìí wọ́n nítorí pé kíni ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò fọwọ́ sí i látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ ètò ìdìbò tó ń sábà wáyé tẹ́lẹ̀ tó yàtọ̀ sí wípé ìyá kojúkojú kó ní kálukú lọ tó sẹ́yìn tó bá mọ̀ pé ẹ faramọ́ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ó ní ìtọ́ ń ṣe tẹ́lẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa fẹ́ràn rẹ níbẹ̀ láì ti rí bàbá sọ pé níbẹ̀ ló kàkùn ló ti máa lo ọwọ́ agbára ó ní báyìí ó ní tẹ́bàdé wo ààrẹ Muhammadu Buhari ó ní ètò ìdìbò tó gbé wọlé gẹ́gẹ́ bí ààrẹ onílé-yìí ìyẹn ètò ìdìbò ojúkojú tó kákó yá lọ́tò sẹ́yìn tó bá fẹ́ ó ní èyí ló túbọ̀ ọ̀rọ̀ bàbá lọ́wọ́ ó ní fún díẹ̀ yìí ẹ lọ́wọ́ láìpẹ́ láìjìnà ààrẹ Muhammadu Buhari yóò bọ́ọ̀lù pẹ̀lú sọdọ̀fin sẹ́ẹ̀ wípé nínú àwọn ètò ìdìbò láàárọ̀ àwọn ẹgbẹ́ olóṣèlú ọlọ́kan òjọ̀kan bí yóò ṣe máa wáyé rè ojúkojú ẹ lọ́tò sẹ́yìn tẹ́ bá fẹ́ kóńgàgùn sí ìrìkéde ni pé ẹni tá a fẹ́ rí láti jáde dupò gẹ́gẹ́ bí ọmọ òye ìròyìn pọ̀ ó fẹ́ ó kẹnu ó jù bẹ́ẹ̀ lọ onífàkèké tán mi. kó má padà kiri Àbújá jù ẹ lọ sínú àtẹ̀jáde ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tó ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀hún ibẹ̀ ló wà. kábíyèsí Ọlọ́run ìwé ìròyìn The Guardian náà ni mo rí eléyìí tó wọ́n dé mbẹ̀ pé àwọn ọlọ́pàá wọ́n fà kọ́rí pé
ìyá abiyamọ tó jẹ́ pé tó pọnmọ ọdún méjì tẹ́ pé àwọn kan ṣe kópa níbo ìpínlẹ̀ Delta pé àwọn máa ṣiṣẹ́ lórí ẹ̀ láti wá àwọn tẹ́ pé wọ́n wà ń di ẹ̀ àwọn wá wọn jáde o èmi kọ́ ló ń fọwọ́sọ̀yà bẹ́ẹ̀ o àwọn tó kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́ mọṣẹ́ nípa ti ètò ìdáàbòbò ẹ̀mí àti dúkìá Nàìjíríà ọlọ́pàá askari ni wọ́n sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni o ó ní bí mo bá ṣe báyìí àràmọ́ ẹ̀dá o kì í ṣe bí kí olórí gbé àrẹ̀mọ jù sí kànga bí kábíyèsí bá gbójú kò mẹ́ẹ̀ àwọn ìjòyè nígbà wọ pé àwa ìjòyè nígbà ọkọ ẹ ló gbójú kò ń bẹ ló dín fáfún ìtọ́jú pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta ẹgẹ́ bó ti ní pé abilékọ Glory Ogbewi àti ọmọ ọdún méje pé àwọn kan tẹ́ pé ẹni àìmọ̀ tí wọ́n ṣe kó pa ní ẹni tó jẹ́ agbẹnusọ fún àwọn ìjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta ìtọ́jú orúkọ ẹ̀wọ̀n níbi Bright Ẹ̀dàfẹ́ ló ti fi akẹ́kọ̀ọ́ pé ẹ wo ní àná òde yìí ló sọ̀rọ̀ pé ẹ wo ìgbésẹ̀ tí ń lọ ìṣẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ o láti wá àwọn tó wà ń di ìwà burúkú yìí o láti wá àwọn jáde pé wọ́n ṣe ń tí ò yẹ kán jẹ́ pé ẹni ẹlẹ́ni tẹ́ pé wọ́n mú kó bá kó bọ́wọ́ wọ́n ní àwọn ti gbé ìgbésẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ láti pé wọ́n ní bólẹ̀ pé báwọn ṣe ń sọ̀rọ̀ yìí pé kò tí ì sẹ́ni tẹ́ pé ọwọ́ tẹ̀ pé afurasí ẹ̀ suspect nìyẹn pé ṣùgbọ́n o àwọn gbé ìgbésẹ̀ pé ìyá ọlọ́run tẹ́ pé ó ní ọmọ mẹ́rin àyàtọ̀ sí tẹ́ pé ó jẹ́ ọmọ ọdún méje tẹ́ pé wà lọ́wọ́ ẹ̀ tí àwọn kan dẹ̀ súnmọ́ bí tẹ́ pé ẹni bí wọ́n ti ń mú gàrí tó ń ṣe gàrí lọ́wọ́ jẹ́ ọmọ odò rẹ̀ pólà tó fi jẹ́ pé títí o ìgbàkú bọ̀wọ́ ẹni tó wá jẹ́ ọkọ obìnrin yìí tórúkọ tí wọ́n dé bí o ìyẹn ọ̀gbẹ́ni Shooks Ogbewi ló ní ó ní bí àlá ló ṣe rìn sí òun pé àyàwó tòun olólùfẹ́ tòun ẹnìkejì tòun bẹ́tà tòun pé ó sì lọ ó máa tó dé àti ọmọ tó pé lásìbọnù àbí kẹ́yìn tó pé wà lọ́wọ́ ẹ̀ ó ní bí àlá ni pé àwọn tí wọ́n ṣá pé àwọn ènìyàn ń sọ oríṣiríṣi tẹ́ pé èyí táwọn ṣe ń sọ pé àwọn tó wọlé yẹn àwọn ọmọ ilé ni pé òun ò tiẹ̀ rí kan dìmú pé báyìí ni pé ṣùgbọ́n tí àwọn èèyàn kan lérò náà ń sọ pé àwọn tó wọlé wá bá wá yìí pé báyìí ni àbóní tó ṣe fún wọn ni ẹ wo àwọn ọlọ́pàá ṣáà ti sọ pé wo fi ọkàn balẹ̀ àwọn ti gbé ìgbésẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ pé ọ̀rọ̀ English àmì náà ìparí ẹ̀ pé a job not yet done is a decision not yet done pé àwọn ti pinnu ẹ̀ tán àwọn tó wà ń di ẹ̀ àwọn máa fi wọn jáde ní o èèyàn kì í ṣe irú ẹ̀ kó wà mú jẹ́ o ẹni wọ́n mú ròyìn The Guardian tó jáde kó wá mú jẹ o ṣáà tì mí ẹyẹ mo fẹ́ rántí o ń tì mí lọ bẹ́ẹ̀. pàtó ti gbé ọpọ́n yẹn wá láàárọ̀ ìwọ ní ìwọ lọ ibi tí ọkùnrin máa tì mí lọ láàárọ̀ yẹn Ọlọ́run ṣàánú ẹyẹ tó bá dé kò sí wàhálà. ìròyìn làwọn kà o èsì jádókè lọ́hùn. ó bẹ́tà kábíyèsí Ọlọ́run FEC market. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀yin olúwa lógo ìjọ Holy Ghost Fire Apostolic Land of Mercy fọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27 years orí òkúta Ìkòròdú kú àlejò Ọlọ́run àwọn ọmọ ogun ìsọjí àgbàyanu ọlọ́jọ́ méje la fi bẹ̀rẹ̀ ètò nínú ọgbà ilé ìjọsìn wa. Number 1 Holy Ghost Pray orí òkúta Ògútù Ìkòròdú láàrin agogo 6 àrọ̀lẹ́ sí 8 alẹ́ ojoojúmọ́ bẹ̀rẹ̀ ní sátidé ọjọ́ àbámẹ́ta ogúnjọ́ sí ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù yìí. àkórí ọ̀rọ̀ kíyèsí ọ̀dọ́ àgùntàn Ọlọ́run. àwọn òjíṣẹ́ Ọlọ́run ti gẹ̀gùn kalẹ̀ láti já pátápátá lórí ètò àtọmọ ogun rẹ̀. àwọn bíi Prophet Ezekiah Ọládèjì, Prophet Mo Ọlọ́wẹ̀rẹ́, Prophet Roland Olúwọlé, Prophet J.A. Adéàgbò, Prophet Níyì Olóòpọ̀rọ̀kú, Pásítọ̀ Gbénga Afọláyan, Pásítọ̀ S.A. Adéjìmí, Pásítọ̀ C.O. Adékúnlé, Pásítọ̀ C.A. Nwachukwu àtàwọn òjíṣẹ́ Ọlọ́run jàǹkànjàǹkàn míì. àwọn olórin ẹ̀mí pàpà ò ní gbẹ̀yìn bíi dókítà Bọ́lá Ààrẹ, Olúwabùkọ́lá Akin Adéṣẹ́wẹlẹ̀ Jésù, Àyàn Owó Ẹ̀yẹ àtàwọn akọrin ìjọ Sunday ọjọ́ 22 oṣù kọkànlá nìsín ìdúpẹ́ láago 10 òwúrọ̀. Prophet David Ọlọ́dẹ̀jọ bàbá White ni ọgbà ó lálejò bọ́ọ̀ balẹ̀ wá òun ti gbà pé ní tòótọ́ Jésù lolúwa. ilé
iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM lónìí ká bá ní polówó ọjà kájé wọ̀ gbá gbogbo èèyàn oníléeṣẹ́ ńlá àti oníléeṣẹ́ kéréje ẹgbẹ́ra ńlẹ̀ káwá polówó tẹ́yìn náà ń tà pẹ̀lú báwa dòwò ajé papọ̀ káwa náà fi tiwa gbé tiyín lárugẹ kí ọjà yín ó di ìlú mọ̀ọ́ká fún tonílétà àlejò kájé wọ̀ gbá yín lóní wìtìwìtì ọjà tí iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM bá ti bá yín ṣe ìpolówó ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àlùbáríkà ti wọnú ọjà bẹ́ẹ̀ ìdí nìyí tí a ṣe ń pè yín wípé kẹ́ máa bọ̀ láti wọ́n bọ̀ wọn dòwò ajé papọ̀ ẹ kàn sí wa ní ọ̀nà fọ́kàn estate ìtaolúwo Ṣàgámù road Ìkòròdú tàbí kẹ́ ẹ pè Mary sórí 08077483701 tàbí Esther sórí 08077498248 Tùngbà 100.9 FM ẹ̀fíìsì ní tiwa. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn ní Tùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú láti kọ́ ní Tùngbà 100.9 FM níbi tó jẹ́ pé FCC ní tiwa. ìwé ìròyìn Vanguard ló tútúró takú síwájú mi lówùúrọ̀ yìí níbẹ̀ mo ti rí àtẹ̀síta ìròyìn èyí tó sọ dìímọ̀ wípé ìdí pàtàkì rèé tí ọjà Òyìngbò tó ṣe wà ní títìpa tá à ń sọ bẹ́ẹ̀ ẹni tó olóyè tó jẹ́ ìyálọ́jà gbogbogbò yẹn ló káàkiri orílẹ̀-èdè Nàìjíríà mo sọ nípa olóyè abilékọ Fọláṣadé Tinubu Òjó àwọn wọ́n sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ yẹn ní ìpínlẹ̀ Èkó ní ìlú Ìkẹjà tí ṣolú ìpínlẹ̀ Èkó níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ wípé ẹ wo ẹni tó orúkọ rẹ̀ hàn dé Honorable Ọmọlọ́lá Ezien tó jẹ́ alága ìyẹn ìjọba ìbílẹ̀ àdígbùgbùn ní ìpínlẹ̀ Èkó ó ní nígbà tí ó bójú wòye bí ọjà òun ṣe rí ọjà Òyìngbò lẹ́yìnkẹsẹ̀ ló pe pé màmá ẹ wá níjọ́ rẹ̀ ti dé ọjà ìgbẹ̀yìn tẹ́ bá wo bí ọjà yìí ṣe rí ó ní ó ló kún fún ìdọ̀tí àti wípé àwọn tó ń lo ọjà òun wọ́n kọ̀ láti ṣe ìmọ́tótó agbègbè ọjà òun tí wọ́n lò lè tún ṣe pé oríṣiríṣi nǹkan jíjẹ múmu ni wọ́n ń tà nínú ọjà yìí lẹ́sẹ̀kẹsẹ̀ tí màmá gbẹ́rọ yìí ló pa láṣẹ lójú ẹsẹ̀ pé ó yá ẹ ti ọjà ọ̀hún títí dìgbà tí ẹ máa fi pèsè ìmọ́tótó sí gbogbo ọjà ọ̀hún ẹ tó wá jẹ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún nígbà tó pé ìpè ọ̀hún tí wọ́n ti ọjà náà lẹ́yìn òsọ́kà ó ṣàlàyé ó ní lẹ́yìn ìkẹsẹ̀ làwọn náà ti kàn sí ọjà Òyìngbò ọ̀hún ṣé báwọn ṣe fi lẹ́yìn lọ́wọ́ rẹ̀ pẹ̀lú òfin àti àṣẹ àti ìlànà táwọn fi lélẹ̀ wípé ọgbọ́n ọjà gbọ́dọ̀ máa wà ní ìmọ̀ tónítóní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kò sí wàhálà o lẹ́yà ẹ ti ọjà ọ̀hún lẹ́yìn òsọ́kà ṣùgbọ́n àwọn tí màmá fún láṣẹ níjọ́ yẹn nìkan ni pé kí wọ́n fi tajà sílẹ̀ ọjọ́ yẹn ṣùgbọ́n òun gbọ́dọ̀ tajà ní ọjọ́ kejì ni àwọn tó yẹ pé wọ́n ń ta ohun tó yẹ pé ohun tó lè bàjẹ́ yẹ pé ohun òòjọ́ ni wọ́n ń pèsè rẹ̀ ṣùgbọ́n ó ní tẹ́ bá ti tajà ìtọ́ lè ní ìjọ́ kejì o ẹ gbọ́dọ̀ gbìyànjú láti tà títí dìgbà tí ẹ máa fi pèsè ìmọ́tótó sí ọjà ọ̀hún ó wọ́n ṣàlàyé náà tó fi léde ó ní látàrí àìpèsè ìmọ́tótó tó láàrin ọjà ó lọ́pọ̀lọpọ̀ ewu àti jàǹbá ló lè tibẹ̀ jáde kódà àìsàn oríṣiríṣi ló lè tibẹ̀ yọ torí onírúurú àwọn èèyàn ló wá síbẹ̀ àwọn èèyàn máa ṣe tán láti jẹun ẹ ti jókòó síbi ọjà irí bó ṣe rí ẹ wò ó títí dígbà tọ́jà máa fò wá ní ìmọ́tótó tó wà fi tá àwọn lọ́rùn kó wà títí pàtàkì bá ti rí pé ẹ ti ṣèfẹ́ ẹnu àwọn tí ọjà ò dẹ̀ mọ́ tónítóní kò sí ohun tó burú bẹ́ẹ̀ ṣe bá làwọn oníkẹ́ẹ̀tì lọ́jọ́ ẹsẹ̀ làwọn máa pàṣẹ ṣíṣe ọjà òun ìdí rèé ó táyà fi ní kí ọjà Òyìngbò kó wà ní títìpa torí pé wọ́n kọ̀ láti ṣe ìmọ́tótó. kábíyèsí Ọlọ́run. ìwé ìròyìn Daily Trust ó ní mo gbé dání báyìí o eléyìí tí mo fẹ́fẹ́ ti kàn yìí torí ẹ̀kọ́ tó wà ń bẹ̀ àkọlé tó gbèrú rèé ó ń sí Ọlọ́run ó fi pa bá aláboyún ṣe àṣepọ̀ níbo ìpínlẹ̀ Ondo ni o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní gbólóhùn kan bọ̀rọ̀ jẹ́ gbólóhùn kan lẹ̀rẹ̀ ó tún ọ̀rọ̀ ṣe o lódì fáfúnra ètò wọn dé ń bí gẹ́gẹ́ bó tàn nínú ìròyìn Daily Trust pé ẹnìkan tí ó pera ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ nìyẹn underline Festus James ló ní sí Ọlọ́run ní ọwọ́ àwọn ọlọ́pàá yìí tó pé Nàìjíríà tó dájú ní àgbáláyé ká ní káyé má bàjẹ́ kéegun oníhò kó máa jáde irọ́ ó jọ́ tìlà kílókò níbo ní Àgbàbù abúlé Àgbàbù ní ìpínlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo ní wọ́n dìtẹ̀ ó gẹ́gẹ́ bó ti hàn dénú ìwé ìròyìn pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo jẹ́ pé wọ́n fi ọ̀rọ̀ náà sẹ́ni pé ó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá tó rúkọ tí wọ́n dẹ̀ mí o Fúnmi Ọdúnlámì ló sọ pé ẹni tó pèrè lóní sí Ọlọ́run yìí yẹn Festus yìí o yẹn James ó wá láti ìlú Ìbàdàn ní orúkọ pé òun wá ṣe ìsọjí ọjọ́ mẹ́ta níbo ní abúlé yìí gẹ́gẹ́ bó ti di ní ọjọ́ 13 oṣù
oṣù kọkànlá yìí ọdún yìí ló dá ẹ̀ṣẹ̀ ló ṣe ìwà burúkú yìí pé ńgbà tí ó dé abúlé yìí láti gbé ìsọjíjọ́ mẹ́ta kalẹ̀ pé ìjọ ọlọ́run tó ń jẹ́ pé wọ́n fa ìgbà ní ọjọ́ kẹta àbí níjọ́ kejì ló sọ pé òun ríran sí obìnrin tẹ́ pé ẹni ọdún 22 tí oyún wà nínú tiẹ̀ tó ń di wọ́ọ̀dì sẹ̀síkùn tẹ́ pé òun rètí ọjọ́ kọjọ́ pé kọjọ́ dẹ̀ kóun sọ̀rọ̀ àtàlàfíà olówó sọ pé kó dúró wo madam sísá ẹdún lẹ́yìn sìkẹ́rì mi pé ṣíyẹn díẹ̀ burú pé ká dúró lóúnṣẹ́ ọlọ́run àmọ́ sí wọn ṣàwọ́ nínú ibì kan ní mission bẹ́ẹ̀ ló fọgbọ́n mu lọ pẹ̀lú ààrẹ kéréke yé ọ̀rọ̀ ìwé aláwọ̀ yé mi ni ó ní tán ní ọgọ̀ ẹni tí à ń tàn ní ọgbọ́n ẹni tí à ń tàn dẹ̀ gbọ́n ẹni tó ń tàn lógbọ́n jù lọ pé ló fi pa jẹsẹ́ ẹni tó yẹ pé oyún oṣù 8 ń bẹ ní ara ẹ̀ ẹgẹ́ bó ti hàn dénú ìwé rẹ̀ pé wọn ló tiẹ̀ jẹ́wọ́ pé lóòótọ́ lòun ṣe o pé àmọ́ ṣùgbọ́n mo ṣà pé èṣù ni o èṣù ló di ẹrù ilé lórí oyè ó ní ọ̀rọ̀ English àmì ni pé if you give Satan your attention devil will give you direction pé kì í ṣe pé òun fipá bá lò pọ̀ òun fipá jẹṣẹ́ òun pé ṣùgbọ́n níṣẹ́ ló ń bá a lò pọ̀ ọ̀rọ̀ burúkú yé ìwé ìròyìn Daily Trust mo ka díẹ̀ mẹ́nu kó ń bẹ̀ torí pé èmi ò mọ̀rọ̀ àwọn ìròyìn báyìí ká ẹ ká wó. kárẹ́ kì í ṣe pé ó dárúkọ ìwé ìròyìn Daily Trust mà ní ó dé nǹkan bẹ́ẹ̀ nípò ògán wà ń bẹ̀ àfẹ́ nípò olóògbé lọ́wọ́ máa lọ. èmi ẹ̀yọ́ oníròyìn ṣá. ó ní ìránṣẹ́ Ọlọ́run tó pe ra ẹ̀. nǹkan kan sí nìyẹn kíákíá ìgbà mélòó òkè téèyàn fogún ọdún gùn falo ìṣẹ́jú kan ti pọ̀ jù láti jábọ́ ńbẹ̀ òkè láwa yìí ó bí tájú kò sí. ohun tó dẹ̀ máa ń sábà rí bọ́ lálẹ́ lẹ́tẹ́. yé òun lẹ́ni yìí ní ẹ̀tẹ́ máa wá kiri tó bá fẹ́ tẹ́ ohun tó jù lọ. adúpẹ́ ẹ̀pẹ́ òkun odò tá a gbọ́ tí ò gbẹ jẹ́la bu díẹ̀ ni àti pé. kálẹ̀ nìkan mi bù lábala kejì tàbá dé. bẹ́ẹ̀ni tó wá jago mẹ́jọ. lágbára adúpẹ́ lọ́wọ́ tó dákútí kò nípa tó dáhùn táwọn òṣèré súnkòsó àti má lọ rojú ẹlẹ́gàn gbẹniga òkè yá ọ̀gbani táwọn ẹ̀kọ́ ojú ti arọ nípìn ènìyàn adàdúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ ìkànnì yìí o ẹ ṣé sà ẹ ṣé mà ẹni àkọ́kọ́ ìkànnì tá a wà yìí àìkórira olówó ẹbí olówó ká má dárúkọ himself rere mímí dòdòmí ajàfẹ́tọ̀ọ́ ènìyàn kábíyèsí ọ̀rọ̀ ń jarí yín pẹ́sà o nídìí ẹ̀rọ láàárọ̀ yìí ìjìnlẹ̀ inú Peter Bámidélé ló wà ní ẹ̀rọ. Bámidélé ló ń tẹ tọ́tún ló ń tẹ tòsí. wọ́n bẹ ó bízì gbogbo wẹ́ẹ̀lù fi. láìfù wa ìlọ́wọ́ Sodiq Akínbólú Ọlọ́run ní jẹ́ kí láìfù tọwọ́ ìbàjẹ́ o àmì àti àṣẹ o English is amnesty problems see opportunities ní apá tún lápá sí nínú àwọn ìṣòro tá à ń bá pàdé àǹfààní pọ́ńbẹ́ kan farabalẹ̀ kó o lè rí tó bá ti rí báyìí wàá lóore àṣírí nìyẹn tó bá ti lò kan rí ó máa ṣílẹ̀kùn fún mi. Benjamin Adésínà Ọlọ́run tọ́lá ní orúkọ tèmi ẹ káàárọ̀ o. jẹ́sàrẹ́ kí madam Ìdòwú Olúwakẹ́mi Ghanaian